Ẹ káàárọ̀ gbogbo ọmọ káàárọ̀ jìrì season wà ló ń kí n látòrí Odùduwà TV rédíò. A máa interview arákùnrin tí ẹ̀ ń wò lórí fọ́nrán yìí ní alẹ́ yìí ní dédé aago 2 alẹ́. Wọ́n ń pè ní Abiola King Abiola. Ẹ̀yin, ó máa ń ṣe eré, ó dẹ̀ máa ń kun àwòrán àwọn èèyàn. A sọ̀rọ̀ gan-an ní ọmọ Yorùbá àtàtà ni. Ní dédé aago 2 alẹ́ ní ìlú UK ń bí, a máa ṣe ètò, a máa wá sórí ètò, a lè bá wọn sọ̀rọ̀ gbólóhùn kan méjì. Ẹ darapọ̀ mọ́ wa nígbà yẹn. Ẹ ṣeun. Aago 7 alẹ́ ní ilẹ̀ UK ń bí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó dìgbà kan náà. Lẹ́ẹ̀kan sí a kí gbogbo ọmọ káàárọ̀ jìrì o. A dẹ̀ tún bá Tani Olohun àti màmá wọn náà yọ̀ o. Lórí ọ̀rọ̀ ti òmìnira, sùúrù ni ọ̀rọ̀ yẹn máa gbà. Ẹ jẹ́ ká ṣáà máa tẹ̀síwájú. N ta fẹ́ ni àǹfààní tí ó máa jẹyọ fún gbogbo ọmọ káàárọ̀ jìrì lápapọ̀ wa. Kí làwọn àǹfààní ta fẹ́? Iná, omi, ilé ìwòsàn, ilé ìwé, títì, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀tọ́ wa dẹ̀ ni, á dẹ̀ tẹ̀ wá lọ́wọ́ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. A rí yín láyé aago 2 alẹ́. Ẹ ṣeun. Ó dìgbà kan.